wípé a ò ṣe níjó. Mọ́mí ẹ gbọ́, a ò ṣe níjó, a ò ṣe níjó. Níwájú ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ajáde máma tán nílé ipá tó borí ipá agbára tó borí agbára. Ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà débi tó lọ ṣeré. Oní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Ọlọ́run tó ń ṣẹrú dọba. Ọlọ́run tó ń gbogbo fọ́lẹ̀. Ọlọ́run tó ń gbẹ́ga sókè. Títí láíláíláíláíláíláí ìjúbà rẹ̀. Ọlọ́run àwọn ọmọ ogun. Ìwọ ni lánàá, ìwọ ni lónìí. Níwájú olúwa a ò ṣe níjó. Olúwa pa wá lẹ́rìn ayọ̀. A ò ṣe níjó. A ò ṣe níjó. A ò ṣe níjó. Olúwa pa wá lẹ́rìn ayọ̀. A ò ṣe níjó. Sórí pé àná wa sọ̀rọ̀. Ẹ ṣeun wo. Òní wa sọ̀rọ̀. Ẹ ṣeun wo. Ọ̀la lọ́la sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun wo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun wo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Àná wa sọ̀rọ̀. Àná wa. Ẹ ṣé. Ẹ ṣeun wo. Òní wa sọ̀rọ̀. Ẹ ṣeun wo. Ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun wo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun wo. Orúkọ tó gbà mí là ó. Òmùnú mi dùn ó pa mí lẹ́rìn ayọ̀ yé. Aládé ewúrà mi àwí máa yẹ wọ́n. Òun ni. Àsọ̀rọ̀ mọ́tà ṣe lọ́ba tí mo ní, tí mo ní, tí mo ní. Ó ṣe mí lóore. Ó ṣe mí lóore. Ó yá máa gbé bọ́dì. Ó yá dúpẹ́ tó. Sọmọlúwa. Ó yá dúpẹ́ jọ. Hold your neighbor by the shoulder. Hold your neighbor by the shoulder. Tí èèyàn kan bá ti wà lẹ́gbẹ̀ẹ́ because à ń lọ sí 6th edition. From 5th you are going to 6th. A dẹ̀ máa wà láyé láti jọ ṣe. Hold your neighbor by the shoulder. Hold your neighbor by the We are going to the next level. Yes. Nobody is permitted to stay in a position. Nobody's permitted to Ẹ máa wà láyé láti rí 6th edition. Are you ready? God is ready. Tí bá ti ní we dey go, ṣé you dey go? We dey go, say Ẹ you bèrè dey go. bóyá ni ẹ ń lọ 6th edition. Ṣé o ti ready? God is We dey go, you dey go.